ṣé ọgbọ́n ni kò sí. Bíbélì sọ fún wa pé bí ó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni jẹ́ kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run ẹni tí ń fi ọgbọ́n fún ni. Mo gbà ládùúrà pé gbogbo ìdílé wa pátá lọ́lọ́run ó fún ní làákàyè lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká wo kókó ìkẹta. Kókó ìkẹta sọ̀rọ̀ nípa aláìkọlà, aláìní ìgbàgbọ́, ẹni tó mọ Ọlọ́run. Ìdílé tó jẹ́ pé ìmọ̀ Ọlọ́run ò síbẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ò síbẹ̀, àìní ni olóburú jùlọ nínú gbogbo àìní. Bọ́mọ Ọlọ́run bá tilẹ̀ jọba ẹni pé òye kò fún, ṣe bó lè kí ń pọ Ọlọ́run á sì fún ní òye. Bó bá ṣe pé ìfẹ́ ni ò bá ti ṣe, tó bá mọ Ọlọ́run tó bá gbà ní Ọlọ́run láàyè, ìfẹ́ á sì jẹyọ nínú ayé rẹ̀ náà. Ṣùgbọ́n kí ni ká wá sọ nípa ẹni tó jẹ́ aláìkọlà, ẹni tí kò ná ní Ọlọ́run, ẹni tí kò ní ohunkóhun ṣe pẹ̀lú Ọlọ́run nínú ìgbéyàwó ọkọ tí ò mọ Ọlọ́run tàbí aya tí kò mọ Ọlọ́run? Ẹ rí pé àìní ńlá ni èyí. Irú ọkọ tí ọkọ ò ti mọ Ọlọ́run, ìyàwó ò mọ Ọlọ́run, bóyá nírú ìgbéyàwó bẹ́ẹ̀ yóò fi lè dé èbúté ayọ̀. Ìgbéyàwó wa yóò dé èbúté ayọ̀ lórúkọ Jésù Kristi. Ẹ má gbàgbé o, àìní àkọ́kọ́ tá a gbéyàwó lówùúrọ̀ yìí ni àìní làákàyè, àìní ọgbọ́n, àìní sùúrù. Tí irú àìní ìbá wà nínú ìgbéyàwó àti ọkọ àti ìyàwó wọn nílé rí imú mí, àìní làákàyè máa ń bẹ̀ ní èèyàn. Àìní làákàyè kò jẹ́ kéèyàn mí. Àti mo ti ìfẹ́ ìgbéyàwó tí ó bá sí ìfẹ́ bẹ́ẹ̀ náà, a sọ wípé ìgbéyàwó bẹ́ẹ̀ wà nínú àìní. Kókó ìkẹta tá a wò ní ìgbéyàwó tí kò sí Ọlọ́run nínú rẹ̀. Nítorí náà ni mo ní ìlérò fún àwa tí a ò tí ì níyàwó, mo kí wa kú oríire, torí àǹfààní wà fún wa láti jẹ́ kọ́lọ́run bá wa ṣe, ká má bàa ṣèyàn. Ẹni tí ò bá tí ì níyàwó kó má dábàá rẹ̀ rárá, káàkáà láti fọwọ́ bọnú ìgbéyàwó pẹ̀lú aláìkọlà. Nítorí ọkọ ìgbéyàwó aláìkọlà ó lè má lè dé èbúté ayọ̀. Kókó tó kẹ́yìn, kókó ìkẹrin tá a fẹ́ gbéyẹ̀wò lábẹ́ àìlè ìmúmí yìí ni àìlè gbàdúrà. Àìlè gbàdúrà nínú ìgbéyàwó àìní ni. A rí pé tí odò àdúrà bá ti gbẹ nínú ìdílé, irú ìdílé bẹ́ẹ̀ kò ní lè rí ìmúmí. Ẹ̀rọ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ká kó àníyàn wa lé Ọlọ́run, àbí bẹ́ẹ̀ kọ́? A rí pé ẹni tó bá lè gbàdúrà, gbogbo àníyàn tó bá ní yóò kó lọ sọ́dọ̀ Ọlọ́run nínú àdúrà. Ṣùgbọ́n ìgbéyàwó tó jẹ́ pé yálà ọkọ ni o tàbí ìyàwó ni o, wọn ò lè gbàdúrà. Bó pẹ́ bóyá àníyàn yóò gbọ́ kan irú ọkọ tàbí ìyàwó bẹ́ẹ̀, àníyàn yóò gba ọkọ rẹ̀ kan, nítorí kò mọ àdúrà gbà, torí kò kóyún àdúrà kéré, torí kò mọ bá ṣe ń kó àníyàn rẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run nínú àdúrà. Nítorí pé kò lè gbàdúrà fún gbódò àdúrà ti bẹ nínú ìgbéyàwó bẹ́ẹ̀, àníyàn yóò wá gba inú ìgbéyàwó bẹ́ẹ̀ kan. Tí àníyàn bá ti kún ìgbéyàwó, àìní ńlá nìyẹn o. Ibi tí ẹni tí ẹrù wà lọ́kàn rẹ̀ yóò kanra, yóò bínú. Béèyàn bá tẹ̀, a ní kò wọ́n tẹ̀. Béèyàn bá gbé, a ní kò wọ́n gbé. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Kókó àkọ́kọ́ tá a gbéyàwó lónìí tó lè mú kéèyàn má lè rí mú nínú ìgbéyàwó ni àìní ọgbọ́n, àìní sùúrù, àìní làákàyè. Tí irú eléyìí bá wà ní ìgbéyàwó, irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò ní lè rí ìmúmí. Àìní kejì tá a gbéyàwó ni àìní ìfẹ́. A sọ fún wa pé ìfẹ́ ṣe pàtàkì nínú ìgbéyàwó bí ẹ̀jẹ̀ ti ṣe pàtàkì fún àgọ́ ara. Tí kò bá sí ìfẹ́ nínú ìgbéyàwó, irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò ní lè rí ìmúmi. Àsọpọ̀nà àbájọ náà ni wípé tọkọtìyàwó bẹ́ẹ̀ gbọ́dọ̀ dìrọ̀ mọ́ Ọlọ́run, torí Ọlọ́run fúnra rẹ̀ òun ni orísun ìfẹ́. Kókó ìkẹta tá a gbéyàwó ni aláìkọlà, aláìmọ̀ Ọlọ́run tí kò bá Ọlọ́run gbọ́. Ìdílé tí Ọlọ́run kò bá sí tó jẹ́ pé aláìkọlà ní ọkọ tàbí ìyàwó, irú ìdílé bẹ́ẹ̀ wọn ò ní lè rí ìmúmi. Kókó ìkẹyìn tá a gbéyẹ̀wò ni àìlè gbàdúrà. Pé ìdílé tí a bá ti kóyún àdúrà kéré, ìdílé tí a bá ti lè gbàdúrà mọ́, irú ìdílé bẹ́ẹ̀ àníyàn yóò gbọ́ ọkàn wọn kan. Nígbà tí àníyàn bá sì gbọ́ ọkàn wọn kan, wọn ò ní lè rí ìmúmi. Mo gbàdúrà pẹ̀lú ìdílé wa, a rí ìmúmi lórúkọ Jésù. Olúwa yóò fún wa lálàáfíà, yóò fún wa ní ọkàn balẹ̀. Jẹ́ ká sáré sọ fún Ọlọ́run. Bó bá kọ ọgbọ́n fún ẹnikẹ́ni, bẹ́ẹ̀ jẹ́ kó bèrè lọ́wọ́ Ọlọ́run. Ó ní máa ń kọ ọgbọ́n fún ni o. Bó bá ṣe pé ìfẹ́ ló bá kù díẹ̀ káàtó, bó bá gbàdúrà fún Ọlọ́run yóò lè ṣe. Bó bá ṣe pé náà àdúrà ní ijó rẹ̀ ní Olúwa máa túnú ènìyàn dá, já sọ fún Ọlọ́run. Olúwa àwọn àkáyé mi bẹ̀ ọ́
fún mi ní òye, fún mi ní ìmọ̀, fún mi ní ọgbọ́n, fún mi ní làákàyè lórúkọ Jésù. Fi ìfẹ́ rẹ kún ọkàn mi, ó do ìfẹ́ jẹ́ kó máa sàn nínú ọkàn mi. Ṣàánú fún mi, tún inú àdúrà mi dá Olúwa. Ṣàánú fún mi lórúkọ Jésù. Mo ti gbàgbọ́ o, má jẹ́ padà sẹ́yìn, gbé mi ró títí dé òpin. Kò ṣàánú fún mi. Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa nítorí kò ti gbọ́. Ògo ni fún Ọlọ́run wa lókè ọ̀run. Gbogbo aládùúrà pé Olúwa yóò gbé ìdílé wa lórúkọ Jésù. Ohunkóhun tí gbẹ̀mí nínú ìgbéyàwó kò ní ráyè nínú ayé wa lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa tó fẹ́ tí gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Hallelujah. Ẹ jẹ́ ká túbọ̀ yin Olúwa lógo. Àwa yìn torí pé Olúwa dára sí wa. Nínú àánú rẹ̀ àtúnrí ọjọ́ ìsinmi ọ̀mí ìlẹ́ni láyọ̀ àti àlàáfíà. A ó kọrin àyìn àgbẹ̀ lógo. Àwa yìn ọ́.
ké hallelujah. Hallelujah. Àkókò tó láti kọrin ìjọsìn wa. Ọ̀rẹ́ bí Jésù kò sí láyé. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Hallelujah. Ọmọ ìgbàlà ké hallelujah. Ọmọ ìgbàlà ké hallelujah. Mo kí wa kú àbọ̀ sí ìsìn Yorùbá ti òwúrọ̀ yìí. Ṣùgbọ́n aládùúrà pé ní orúkọ Jésù a ò ní ṣe ìsìn lásán. Ọlọ́run alágbára yóò bá wa pàdé. Ẹ̀mí Ọlọ́run yóò sì ṣe ìyanu nínú ayé wa. Tí o bá gbàgbọ́ mo fẹ́ kó ṣe hallelujah ńlá lẹ́ẹ̀kan sí. Hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ọba àwọn ọba tí jẹ́ èmi ni èmi ni. A dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí. Ẹ ṣe wá ní ọ̀kan nínú ọkàn alààyè. Kì í tún ṣe ẹnìkan lẹ ṣe fún wa. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti wà níwájú yín nítorí pé ẹ fi àlàáfíà ta wá lọ́rẹ. A dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run kò fi wá sílẹ̀ ní ìgbà kan. Láàárín ọ̀sẹ̀ tó kọjá a dúpẹ́ fún bẹ́ẹ̀ tẹ́ ṣe nínú ayé wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ ta tún ní. Ògo ni fún orúkọ bí wọ́n ní orúkọ Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Bá a ṣe lọ nínú ìsìn yìí lónìí ẹ̀mí ọ̀run ẹ dákun ẹ bá wa pàdé. Ẹ̀yin gan la fẹ́ rí ní orúkọ Jésù ẹ farahàn láàrin wa. Nínú ìsìn yìí lórúkọ Jésù ìtúsílẹ̀ kí ó wà. Nínú ìsìn yìí ìdáǹdè kó wà níbẹ̀. Nínú ìsìn yìí lónìí lórúkọ Jésù Kristi ìwòsàn kó wà níbẹ̀.
má ṣe lọ nínú ọ̀rọ̀ yín, Olúwa ẹ bá wa sọ̀rọ̀, ẹ̀mí mọ́ ẹ̀mí sí wa, ògo ni fún orúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. 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 A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńláńlá tí ó fún wa. A sì dúpẹ́ torí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìgboro Ọlọ́run ò jẹ́ kí búburú kan ṣubú lù wá. Ògo ni fún orúkọ mímọ́ Olúwa. Ẹ̀yin akọrin a dúpẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ oníwàásù Pétérù náà tí wọ́n ti bá wa sọ̀rọ̀ nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Ní orúkọ Jésù, Ọlọ́run á fi òkun kún òkun yín. Tí a bá rántí níjẹjọ, a sọ lórí kókó ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì. Mo sọ wípé kí ká gbìyànjú ká sa gbogbo ipá wa, gbogbo àwa tí a bá rò pé a dúró, ká kíyèsára kí a má bàa ṣubú. Ní orúkọ Jésù a ò ní ṣubú. Mo sì sọ níjẹjọ wípé ní òní yìí màá tún sọ fún wa, màá tẹ̀síwájú torí parí ìwàásù yẹn níjẹjọ. Kókó ọ̀rọ̀ kan wà tí mo mẹ́nu bà nínú tó lè tètè yá gbé onígbàgbọ́ ṣubú ní kíákíá, òun ni àìkóra ẹni ní ìjánu. Àìkóra ẹni ní ìjánu. Lórí àìkóra ẹni ní ìjánu mo ti fẹ́ bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí. Mo sì pé ìwàásù náà ní kó ara rẹ ní ìjánu. Kó ara rẹ ní ìjánu. Bíbélì tá ó kà ní a rí nínú ìwé òwe orí 16 ẹsẹ̀ kan péré náà la ó kà, ẹsẹ̀ 22. Ìwé òwe orí 16 ẹsẹ̀ 22. Ẹ̀ṣẹ̀ ó ní ẹni tí kìí tètè bínú sàn ju alágbára lọ. Ẹ máa gbọ́ o, ẹni tí kìí tètè bínú sàn ju alágbára lọ. Ẹni tí kò kó ara rẹ̀ ní ìjánu sàn ju ẹni tí ó jagun gba odidi ìlú lọ. Òwe ni òwe ó máa jẹ́ láíláí. Ẹni tí ó bá fi ara balẹ̀ wo nǹkan tí oníwàásù sọ fún wa nínú ìwé òwe yìí, a rí wípé kókó ọ̀rọ̀ tó yẹ kí ènìyàn ronú sínú. Bó ti wù kí ènìyàn lágbára tó bá jẹ́ ẹni tí ó ń bínú, gbogbo ohun tó fi agbára rẹ̀ kó jọ ìṣẹ́jú kan ló máa bàá jẹ́. Bó sì ti wù kí ènìyàn lè jagun kó gba odidi ìlú kan, kó gba orílẹ̀-èdè kan, tó bá jẹ́ ẹni tí ò lè kó ara rẹ̀ ní ìjánu, àbùkù ni ó padà bá bọ̀ níbẹ̀. Ìtìjú, wàhálà, ìdààmú ni ó padà kó ara rẹ̀ sí ní ọjọ́ kan. Nítorí ẹni tí ò lè kó ara rẹ̀ ní ìjánu kò ní àṣírí, kò láṣírí. Kò sí agbára tí ẹnikẹ́ni tí ò lè kó rẹ̀ níjánu ní. Agbára yẹn agbára lásán ni, torí òun náà ló máa fi ẹnu rẹ̀ tú àṣírí agbára ẹ̀. Ọlọ́run ṣe fún oníwàásù. Ìkóra ẹni ní ìjánu ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn. Ohun tá ń pè ní ìkóra ẹni ní ìjánu ni agbára tí a ní fúnra wa lórí ìṣe wa, ìwà wa, ọ̀rọ̀ wa, àti agbára tá a ní lórí ara wa gangan. Béèyàn ò bá ní agbára lórí ọ̀rọ̀ ẹnu rẹ̀, àìkóra ẹni ní ìjánu kò bá. Ẹni tí ò bá ní agbára lórí bó ti lè jẹun, àìkóra ẹni ní ìjánu òun ló máa kó bá ayé ẹ̀. Gbogbo nǹkan tí ó wà ní àyíká wa àti gbogbo nǹkan tí a ń ṣe lójoojúmọ́ la nílò ìkóra ẹni ní ìjánu tó fi débi oorun tí a ń sùn. Àìkóra ẹni ní ìjánu a tún nílò ẹ̀ lórí iṣẹ́ tí a ń ṣe. Bí ọ̀pọ̀lọpọ̀ bá kó ara rẹ̀ ní ìjánu lórí iṣẹ́, yóò ṣe iṣẹ́
gbogbo ọjọ́ tó wà nínú ọdún lẹ́yìn ọ̀rẹ́yìn yóò sì bá yí ara rẹ̀ jẹ́. Oníwàásù àgbà wá sọ ìtàn nìkan, pòfẹ́sọ̀ tó ti wá nínú ìlú ìnáà tó ṣiṣẹ́ ojoojúmọ́ iṣẹ́ nínú wákàtí 24 tí Ọlọ́run fún wa ní ojúmọ́. Ó dàbí ká ní ẹni yẹn ṣiṣẹ́ wákàtí tó tó 20 nínú rẹ̀ ní ojoojúmọ́, nítorí ẹni yẹn ti dẹrú owó. Mọ́tò tí owó tí ìdé ó ti ṣubú lulẹ̀, ìgbà tí wọ́n fi gbé ó ti kú, torí kò lè kóra ara rẹ̀ ní ìjánu lórí iṣẹ́ tó ń ṣe, toró nílò owó. Ẹ jọ̀wọ́ owó tó níyẹn títà ló bá jẹ́, kò gbádùn owó rẹ̀ torí kò lè kóra rẹ̀ ní ìjánu. Mo sì gbọ́ wípé ní bí ọdún bí 16 sẹ́yìn nínú ìlú yìí, obìnrin kan wà aláwọ̀ dúdú ni mo fẹ́ sọ orílẹ̀-èdè tó ti wá. Ó fẹ́ràn iṣẹ́, mo fẹ́ ṣiṣẹ́ kí n gbà lọ sílé kí n lè kọ́lé ńláńlá. Ohun tó dẹ̀ bá wa aráàlú òyìnbó jẹ́ lílé yìí, ó bà wá jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà. Ká ṣiṣẹ́, wọ́n sọ wípé ilé rẹ̀, tẹ́bá rí ilé ńláńlá ni, mọ́tò ńláńlá ni, a máa ṣiṣẹ́, wọ́n máa kó padà lọ sí láti lọ ṣe oríṣiríṣi ohun gbogbo. Ṣùgbọ́n ẹjẹ́ bọ̀ wípé àwọn ilé ńláńlá tá ń kọ́ yìí, ẹlòmí ò ní gbénú rẹ̀ ní oṣù 3 tó máa fi kú. Ṣùgbọ́n wọ́n á fi gbogbo ayé wọ́n ṣiṣẹ́ obìnrin yìí, ó ṣiṣẹ́ torí kò lè kóra rẹ̀ níjànú. Wọ́n ń pè láàárọ̀ lówùrọ̀ kùtùkùtù, wọ́n ń pè pé kó wá ṣiṣẹ́. Àwọn tó ń pè orí pè, wọ́n pè ẹ̀rọ ìbánisọ̀ títí kò gbé. Ìgbà wọ́n dé ilé rẹ̀ lórí ibùsùn rẹ̀ ó ti kú. Nínú ìlọ ní abẹ́ ibùsùn gbà tí wọ́n ṣí, wọ́n bá 23 pọ́ùn níbẹ̀. 23 pọ́ùn. Àìkóra ẹni ní ìjánu. Gbogbo àwọn ìwọ́n sọ fún ẹ̀yà ìyá iṣẹ́ tẹ́ ń ṣe yípo, mo fẹ́ sáré kó ogun nǹkan tí máa kó kí lè torí owó ní kí lè lówó, olówó náà tán kò lè dúró náà. Bí àbá lè kó ara wa ní ìjánu lórí iṣẹ́ àfiwásílẹ̀ lọ́jọ́ kan. Ọ̀rọ̀ ẹnu wa, ohun tí a ń sùn, ẹlòmíì oorun rẹ̀ kò lè kóra rẹ̀ níjànú lórí ohun. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò sì lè kóra wọn ní ìjánu lórí ìtọ́jú ara. Oríṣiríṣi àwọn obìnrin tá mọ̀ ní aláwọ̀ dúdú náà ti di funfun lónìí. Ẹ rí pé àwọn òyìnbó gbìyànjú. Wọ́n tún ṣe ìpara tó lè sọ funfun tó lè sọ dúdú di funfun. Ibi tó rí wọ́n ti pé jù wá lọ, ààrí òyìnbó tó di dúdú rí. Tí wọ́n bá fẹ́ ṣe, wọ́n lè ṣe ìpara tí a sọ òyìnbó náà di dúdú, ṣùgbọ́n wọn ò ṣe torí wọ́n mọ̀ pé kò ní túmọ̀ sáwọn. Ìran òyìnbó kóra wọn ní ìjánu lórí ohun gbogbo. Ṣùgbọ́n àwọn aláwọ̀ dúdú, àwọn aláàdí kóra wa ní ìjánu lórí ìmúra, lórí ìtọ́jú ara. Ó máa ń dùn mí nígbà tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dúdú tó fẹ́ ṣe bí funfun. Ṣé oko ẹrú náà ló sì tún dá ọpọlọ wa láàmú láàfin lè kóra wa ní ìjánu. Kò sóko ẹrú mọ́, àwa gangan la ń fara wa sí abẹ́ oko ẹrú fúnra wa. Níbi ta kàlẹ́ kan, àìkóra ẹni ní ìjánu lórí ìbínú, ó lè mú ohun tí èèyàn ti fi gbogbo ọwọ́ ara rẹ̀ ṣe ní 20 ọdún tí a sì fi ọjọ́ kan bàá jẹ́. Àìkóra ẹni ní ìjánu. Àìkóra ẹni ní ìjánu lè da ìgbéyàwó rú. Àìkóra ẹni ní ìjánu lè tú ìlú ká tí ènìyàn bá lè bínú. Téèyàn ẹni tó bá lè bínú tí ò ní kóra ẹni ìjánu, ìjà ló máa gbogbo nǹkan kékeré ní àsọdìjà. Ìjà sì rèé, ìjà kò lè di ohun gidi fún wa.
ìjà máa ń dójú tìyàn ni, ìjà máa ń fi ní wọ́lẹ̀ láàrin àwọn ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló tún wà tó jẹ́ pé tí a bá kóra wa ní ìjánu, ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo nǹkan tá à ń ṣe lójúmọ́ àti gbogbo nǹkan tó yí wa ká ló nílò kí a kóra wa ní ìjánu lórí wọn. Bí ẹ bá mu omi tó lóun mọ omi mu tí ò bá kóra rẹ̀ níjánu lórí omi yóò mú mi para ẹ̀. Ẹni tó bá mú oúnjẹ jẹ tí ò lè kóra rẹ̀ níjánu nínú oúnjẹ yóò kó bara rẹ̀. Èyí tó jẹ́ pé àtúbọ̀tán àìlè kóra ẹni ní ìjánu ó lè di ọ̀nà sí ẹnikẹ́ni lọ́rùn. Ní orúkọ Jésù, agbára láti lè kóra wa ní ìjánu Ọlọ́run á fi fún wa. Mo ń gbọ́ ìtàn alágbára kan, ó lágbára gidigidi, ṣùgbọ́n torí àìlè kóra rẹ̀ ní ìjánu lórí ìjà, òun ló fọwọ́ ara rẹ̀ para rẹ̀. Wọ́n lẹ́nìkan ṣẹ̀hun, wọ́n sọ̀rọ̀ sí, ó sì fẹ́ gbẹ̀san. Ìgbà tó délé ẹni tó fẹ́ bájà tó sáré wọlé torí kó fẹ́ lọ gbẹ̀san, ó ti kí òka ẹ̀rẹ̀ bọ ọwọ́. Ìgbà tó délé ẹni tí ó bájà, èyí ò tètè yá yọjú síta. Inú ti bí, bọ́ síta tó bá tó bẹ̀, ó wá fi òka tó fẹ́ ṣe ni pé kó fi òka yẹn gbá ẹni yẹn kú. Ṣùgbọ́n ó ti gbàgbé pé òka ń bẹ lọ́wọ́ ó ń fi ọwọ́ yẹn ó fi ń lo àyà ara ẹ̀. Tí wọ́n bá bí ìyá ẹ̀dá ìyá rẹ̀ tí wọ́n bá bí ire bọ́ síta, wà á gbà lórí wípé ọba alágbára pàdé, ó ti fi òka gbá rẹ̀, ó ti fi ń gbá rẹ̀, bó ṣe fi òka gbá rẹ̀ ló ń lọ sílẹ̀, ó bá kú. Bó ṣe wọ́n ọ̀ká kí ló wá lè pààyàn tó rí tó báyìí. Àwọn alágbára bí títí ẹwọ́ wọ́n rí òkà lọ́nà wọ́n ti rí bí tí òkà yẹn ti ń jẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé tẹ bá dá epo sí gbogbo yẹn ó máa yọ èéfín jáde nítorí àìlè kó ara ní ìjánu ló fi sọ ẹ̀mí ara rẹ̀. Kò sí bí ẹ ṣe lè lágbára tó bí yóò bá lè kó ara rẹ̀ ní ìjánu, agbára ni ó di ọ̀ràn sí lọ́rùn lọ́jọ́ kan. Àìkóra ní ìjánu ó lè tìyẹn ní ọ̀gbọ̀ngbọ̀n báyìí tíró ẹni bẹ́ẹ̀ tí ó kábàámọ̀ gbogbo nǹkan tó dá nínú ayé rẹ̀. Nǹkan tó dá ó yẹ kó fún yàn láyọ̀ ni, ṣùgbọ́n nítorí àìkóra ní ìjánu kan tó dá lè wá di àbámọ̀ fún ènìyàn. Ẹ bá mi wo ìwé Tímótíù kejì orí kìíní ẹsẹ̀ keje. Tímótíù kejì orí kìíní ẹsẹ̀ keje. Bíbélì sọ pé nítorí kìí ṣe ẹ̀mí ojo ni Ọlọ́run fún wa, bí kìí ṣe ẹ̀mí agbára àti ti ìfẹ́ àti ti ìkóra ẹni ní ìjánu. Ṣé rí ìkóra ẹni ní ìjánu Ọlọ́run ti fẹ́ kan dá mọ́ àwa ènìyàn, pàápàá jùlọ àwa onígbàgbọ́. Ọlọ́run ti fi ó ti dá gẹ́gẹ́ ìkóra ẹni ní ìjánu, ó ti dá mọ́ wa. Ó dàbí oògùn fún àìlè ìkóra ẹni ní ìjánu. Gbogbo onígbàgbọ́ tí ò bá lè kóra rẹ̀ ní ìjánu, ọmọ àlè ni wọ́n ṣọmọ Ọlọ́run. Nítorí ẹ̀mí Ọlọ́run ti fi fún wa, ó ti fi ẹ̀mí rẹ̀ fún wa, ó ti fún wa ní agbára àti ìfẹ́ tí a fi lè kóra wa ní ìjánu. Ìkóra ní ìjánu gbọ́dọ̀ jẹ́ ìkan tó rọrùn fún onígbàgbọ́. Níwọ̀nba ìgbà tí a bá hùwà tó jẹ́ ìwà àlè ìkóra ẹni ní ìjánu, ẹ jẹ́ ká bi ara wa wò bí a bá sì wà nínú Kristi. Ó ṣe ṣe ká má wà nínú Kristi mọ́. Gbogbo àdúrà wípé agbára láti Ọlọ́run fún wa ní tí gbogbo ayé ò ní, ṣùgbọ́n tí Ọlọ́run ti fún àwa, agbára náà ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Àpọ́sítélì Pétérù ó gbà wá ní ìmọ̀ràn kan lórí kíkóra ẹni ní ìjánu nínú Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Ó nítorí èyí kí ẹ ní ìtara láti fi ìwà ọmọlúàbí kún ìgbàgbọ́ yín, kí ẹ sì fi ìmọ̀ kún ìwà ọmọlúàbí. Ẹ wá gbọ́ ó ní kí ẹ fi ìkóra ẹni ní ìjánu kún ìmọ̀. Ṣé rí kò sí ìmọ̀ kí mọ̀ tí ẹnikẹ́ni lè ní
tí ò bá ti ní ìkóra ẹni ní ìjánu nínú rẹ̀, ìmọ̀ yẹn ìmọ̀ òfò lásán. Ó ní pẹ̀lú gbogbo ìmọ̀ wa ká fi ìkóra ẹni ní ìjánu, ká fi gbogbo mo bọ̀ tán, mo lágbára tán, mo lè ṣe yìí, mo lè ṣe tọ̀hún, mo lè fò, mo lè rìn, mo lè ṣe, fi ìkóra ẹni ní ìjánu kún ìmọ̀ rẹ̀. Ìgbà yẹn gangan ló ṣe tó lè di aṣẹ́gun. Ní ìparí, àwọn ibi tó yẹ kí onígbàgbọ́ ti kíyè sára fún ìkóra ẹni ní ìjánu, mo fẹ́ sáré sọ mẹ́ta tàbí méjì fún wa nínú rẹ̀ torí àwọn ọjọ́ wa ti lọ. Nínú Kọ́ríńtì kìíní orí 8 ẹsẹ̀ 13, Àpọ́stélì Pétérù ó ní tó bá jẹ́ wípé ẹ jẹ́ kí n kà, nítorí náà bí oúnjẹ bá mú arákùnrin mi kọsẹ̀, èmi kì yóò sì jẹ ẹran mọ́ títí láéláé. Ṣé rí ìkóra ẹni ní ìjánu? Tó bá jẹ́ pé kí n máa jẹun, kí n kàn jẹun, kí n lè jẹun yó, kí n jẹun bàtàkù, tí ẹnikẹ́ni bá máa rí mi nídìí oúnjẹ yẹn, tí ẹni yóò sì kọsẹ̀ nípa mi ò ní jẹ oúnjẹ yẹn mọ́. Ìkóra ẹni ní ìjánu ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ò bá kóra ẹni bẹ́ẹ̀, oúnjẹ ṣe pàtàkì jùlọ. Kí ló kàn mí pẹ̀lú bí wàá ṣe jẹun títí ẹ? Bó bá rí bí tí mo jẹun gorodóòmù 2, tó bá lè jẹ gorodóòmù 10 bá rẹ̀ bá ti kà. Ṣùgbọ́n Àpọ́stélì Paul ó sọ fún wa wípé tó bá jẹ́ pé torí ti tèmi, torí mi tí mo ti jẹun, ní wàá ṣiṣẹ́ rẹ léṣe, mi ò ní jẹun yẹn. Ìkóra ẹni ní ìjánu lórí oúnjẹ. A ó sì rí ibi tí oníwàásù tó sọ nínú ìwé òwe orí 24 ẹsẹ̀ 23. Ó ní ìwé òwe orí 24 ẹsẹ̀ 23, oorun díẹ̀, ògbé díẹ̀, ìkáwọ́gbéra díẹ̀ láti sinmi, bẹ́ẹ̀ ni òṣì yóò dé bá ọ bí kí o lè yọ sí ènìyàn. Bẹ́ẹ̀ yóò bá lè kóra rẹ̀ níjànú lórí oorun, yóò di olóṣì. Ṣé rí oorun ṣe pàtàkì? Wọ́n tẹ̀ sọ fún wa wípé ó dákẹ́ nìyẹn kí ẹlòmí sunrun, ó láwọn kan tán lè sunrun wákàtí 11. Bóyá àwọn ọmọdé bí ẹ bá ṣe dàgbà sí, wọ́n sọ pé oorun rẹ̀ gbọ́dọ̀ máa dínkù. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ débi téèyàn gbọ́dọ̀ dàgbà dé tí oorun yẹn sì gbọ́dọ̀ máa pọ̀ sí. Bí bẹ́ẹ̀ kọ́, ìfúnpá wa ó ga, èyí ó sì ṣe rẹ̀ léṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní àsìkò èwe rẹ̀, bí irú mi yọmọ ọdún mélòó ní mí, ìgbà tó bá sọ pé ó fẹ́ sọ wákàtí 12, 13, ṣẹmọ̀ kó tàbí gáàlì nǹkan tí ṣọpọ̀ lọ́dún. Ọ̀pọ̀lọpọ̀ wà lónìí tó jẹ́ pé wọ́n lè fi oorun wọn ṣeré, òun náà fi di olóṣì. Oorun díẹ̀, ògbé díẹ̀, ẹ sọ fún ọ̀lẹ kó tagìrì ní òwúrọ̀ kó gbọ́n kó ṣẹ́ lọ. Nínú Jóòbù orí 21 ẹsẹ̀ 1, ó sọ fún wa wípé òun náà sọ̀rọ̀ nípa ìkóra ẹni ní ìjánu. Jóòbù ní, mo ti bá ojú mi dá májẹ̀mú, ìkóra ẹni ní ìjánu ló jẹ́ bẹ́ẹ̀. Èmi yóò àṣẹ tẹjúmọ́ wúndíá, torí kó ti níyàwó lé. Ọ̀pọ̀lọpọ̀ wa lóde òní, kò sí iye ìyàwó tí wọ́n lè ní nínú ilé, wọn gbọ́dọ̀ rọ́mọ tó pupa, wọ́n máa rán, wọ́n máa fẹ́ jùmọ̀ ní abúlé tó ti wá. Ẹgbẹ́ ni tó ń lọ yá ọdún wò gan o, àgbèrè ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹlòmí sì rẹ̀ wọ̀ gbọ́dọ̀ rọ́mọ tó dúdú jù pa á, báwo ló ṣe wá dúdú bí ìkóró sí báyìí? Ẹ jẹ́ fún mi ní nọ́mbà ẹ, torí àìlè ìkóra ẹni ní ìjánu ni. Ẹ wo Jóòbù nígbà ayé rẹ̀, kò sí ohun tí ò ní olówó, tó bá fẹ́ 100 ìyàwó lè fẹ́ wọn. Ó ṣùgbọ́n tó bá jẹ́ wípé múndíá ògbéni ṣubú, mo ti bá ojú mi sọ̀rọ̀ kó má tiẹ̀ má wò wọ́n rárá. Ìkóra ẹni ní ìjánu. A sì níbi tí bẹ́ẹ̀ sọ fún wa wípé ọ̀ṣọ́ ara ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Ìkóra ẹni ní ìjánu ló jẹ́ bẹ́ẹ̀, ìyẹn báwọn obìnrin lọ. Ọ̀ṣọ́ ara ó ní ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, kò sọ pé ká má múra, kò sọ pé ká má dùn wò, ṣùgbọ́n ọ̀ṣọ́ ara ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Kí ni gbogbo àlàyé tá ìṣẹ́ láti òwúrọ̀, láti ìbẹ̀rẹ̀ ọdún? Ó ṣeéṣe kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wà tí a kóra wa ní ìjánu. Ọdún yìí ti lọ kásọ̀kó, ọdún yìí ti lọ bẹ́ẹ̀ pẹ̀lú àìlè kóra ẹni ní ìjánu.
nínú ọdún tó ń bọ̀ ẹ jẹ́ ká ṣe àtúnṣe. A sì tún ní àǹfààní láti ṣe àtúnṣe. Àǹfààní ta ní yìí lórúkọ Jésù kò ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Àìkóra ẹni ní ìjánu kò sì ní gbà wá kúrò níwájú Olúwa. Kò sí bí ìgbàgbọ́ ènìyàn ṣe lè dára tó, kò sí bí ọmọ Ọlọ́run ṣe lè mọ Ọlọ́run tó tí ò bá lè kó ara rẹ̀ ní ìjánu. Àìkóra ẹni ní ìjánu ló máa gbà kúrò níwájú Ọlọ́run. Ní orúkọ Jésù, àìkóra ẹni ní ìjánu ní gbà kúrò níwájú Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run bí tí ká bá rí nínú ayé wa tí a lè kóra wa ní ìjánu. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé k'Ọlọ́run ó gbà kúrò nínú ayé wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa, gbogbo ìwà ìkóra ẹni ní ìjánu nínú ayé mi ẹ bá mi mú kúrò. Ẹ fún mi ní agbára àti ẹ̀mí tí mo lè fi kóra mi ní ìjánu. Olúwa ẹ gbé wọ̀ mí. Ẹ ràn mí lọ́wọ́ kí n lè kóra mi ní ìjánu. Nínú ọdún tuntun tó bọ̀ lórúkọ Jésù, agbára láti lè kóra mi ní ìjánu gbogbo ọ̀nà. Olúwa ẹ gbé wọ̀ mí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa dúpẹ́ fún ọ̀rọ̀ yín. Torí pé ti bá wa sọ̀rọ̀ lónìí, ògo ni fún orúkọ mímọ́. Gbogbo ohun tẹ́ ti sọ sínú ayé wa lórúkọ Jésù ẹ jẹ́ kó wúlò fún wa. Agbọ́n torí pé ti gbọ́ àdúrà wa. Bá a ṣe lọ nínú ọ̀sẹ̀ tuntun, Olúwa ẹ máa bá wa lọ. Ojú rere àánú yín, Olúwa ẹ ṣí sílẹ̀ fún wa. Mo pa á láṣẹ lórúkọ Jésù, búburú kan ò ní ṣubú lù wá. Àrùn kárùn kan ò sì ní súnmọ́lé wa. Òpin ọdún yìí lórúkọ Jésù, a ó bá wọn ṣe. Ọdún tó ń bọ̀ yóò ṣojú ẹ̀mí wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa lónìí. Mo sì gbàdúrà wípé Ọlọ́run yóò tẹ̀síwájú pẹ̀lú wa. Gbogbo àwa tí a wò wá nílé, a dúpẹ́ torí pé ẹ tún lè wà ní àárín wa. Ní orúkọ Jésù Kristi yóò dára fún wa. Gbogbo ta bá láti fún Ọlọ́run, ọrẹ ni o, ìdámẹ́wàá ni o. Ẹ má jẹ́ ká gbàgbé láti ṣe bẹ́ẹ̀ kí a tó lọ. Gbogbo àtàsí wà nílé, ta bá fẹ́ ṣe bẹ́ẹ̀, a lè fi ránṣẹ́ sí inú àkáǹtì ìjọ. Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Ẹ̀mí ọ̀run sì ní fi wá sílẹ̀. Ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún wa. Kí ọ̀sẹ̀ tó parí ní orúkọ Jésù, a ó ní ìjẹ́rìísí agbára Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.